lọ́pọ̀lọpọ̀ rẹ o ọdún egungun ti bẹ̀rẹ̀ o bàbá mi ó mú kó lóyún ní jọ́ mẹ́tàdínlógún òní o àṣẹ ni o Jésù àkẹ́kẹ́ ló kù bàbá àkẹ́kẹ́ wọ́n délé bàbá mi ó mú kó lóyún ní jọ́ mẹ́tàdínlógún òní o mẹ́tàdínlógún òní o mẹ́tàdínlógún òní bàbá mi ó mú kó lóyún o lẹ́yìn tó dúró lẹ́yìn tó dúró.
ayẹyẹ o kábíyèsí kú ayẹyẹ o a bẹ̀rẹ̀ gbọ́jọ́ lónìí a lọ sí káyọ̀ òpé gbogbo ètò tó yẹ ká ṣe fún olùsílò ìgbà tó gbèsè ni la ti ṣe o pẹ̀lú eégún àwa yẹn gbogbo rẹ̀ tán àwa ní ká wá fọwọ́ fún ikú bàbá yèyé ìlú òtúbà ìlú òtúbà òtúbà aṣọ obì yàn lọ́wọ́ kan orógbó wáyọ̀ lọ́wọ́ kan gbogbo tá a ṣe pátápátá ọwọ́ kan níyàn wọ́n ìsọ fún wa pé ká fọkàn balẹ̀ ire ń bọ̀ lọ́yọ̀ọ́ o ẹ̀mí kúdàfọ̀ ń wò ẹ̀yìn ẹ̀nẹ̀wọ̀ bá wò ẹ̀mí aláàfin ó kù fún wa lọ́mẹ́tàdínlógún òní ni a ṣe òdòdó ní gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ni máa jáde àbọ̀ wa rèé o. Orí Aláàfin yóò gba àjẹpẹ́ o àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún o bí a ṣe dé gbalẹ̀ lọ́wọ́ kan tí ẹ da ìlọyàn orí Aláàfin kò ní burú o yóò gba àjẹpẹ́ yóò ní yóò bá nígbò náà ní dààmú lù o bí a ṣe dé yìí tọ́lá towó tàlàáfíà ní gbogbo wọn wọn rí ẹni tí wọn náà wàá kó fa lórí ẹ̀yọ́ kẹlẹ̀ káàbẹ̀ wọn. Eégún oṣù rẹ̀ fún kábíyèsí àti gbogbo àwọn ọmọ. Olódùmarè àti ìbá àkọ́dá yìí láṣẹ̀dọ́ òun lórí bí n kọ́kọ́ jáwé tàbí ìjọba wa kú ẹ̀yìn ìyá mi lẹ́yìn ọlọ́tún ìbẹ̀rẹ̀ àdìyí fún ẹ bá gbójú adúlẹ̀ ní adìlágbọ̀n tàbí ìlú ẹ̀yin la fi jọ àdàbà ẹ̀yin la fi jọ ẹdí jẹun gbangba bí ẹ̀yin la jòdì ọmọdé àtìgbà nígbà ìbá lódò gbókàn òun mi là mọ́ lódò gbókàn ìgbóolé ni ẹja gbó ẹmọ́jà gbogbo ìkọ́lé a máa kú ibi gidigidi là á bálé ìbá lódò gbókàn òun mi là mọ́ lódò gbókàn ìgbó ọ̀nà ni ẹja gbó ẹmọ́jà gbogbo ìjẹ̀ là á máa kú ibi gidigidi là á bọ́ náà ìbá lódò gbókàn òun mi là mọ́ lódò gbókàn ìgbó ọ̀nà ni ẹja gbó ẹmọ́jà gbogbo ìdájà máa kú ibi gidigidi là á bọ́ náà adíbágún. Àṣẹ bẹ́ẹ̀.